وآل وأصحاب الوقاية مدير سعيد سوء سعادة علي الأمين بالكتابة تعالوا صبي باباكو Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àfáà yín tún ti dé o. Àfáà Adéyínká Ọlásùnkànmí kásà máa ṣe dáadáa. Ajókòó bí ẹni kìlọ̀ wà. Òótọ́ ni bẹ́ẹ̀ náà ni. Ṣé ẹ mọ̀ pé níbi àkànṣe ètò tá a máa ń ṣe lẹ́yìn ìwà àgbà tí USTAZ wa QUDUS WALIYULLAH tí wọ́n bá ti parí ètò ẹ̀báríkà Ajímọ̀ tán iná ni àwa gangan náà ti kára wa. Èmi àti àfáà ni mo máa ń gba kí ó lọ́dọ̀ àfà mo tún ti wá gba kí ó lè ní pé àfà àsìlèmí ní àfà kékeré tí ń gba kí ó lọ́dọ̀ àfà àgbà USTAZ sọ́yẹ́ ẹ bá wa kí gbogbo àwọn tí wọ́n tún ń gbọ́ wa lórí rédíò wa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa tọ́ a kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa lórí ìkànnì rédíò wa ẹ̀yin tí ẹ máa padà máa rí fídíò yìí bóyá afọ́ọ̀dù ẹ̀ ní bóyá upload ẹ̀ náà sì ni a kí ẹ̀yin náà a kí yín ní orílẹ̀-èdè Brazil tí ẹ ti ń gbọ́ wa lọ́wọ́ a kí yín ní Ghana náà a kí yín ní Nàìjíríà a dẹ̀ kí yín ní France ẹ̀yin ti Faransé ẹ̀ sí gan o qu'est-ce que vous allez moi so m'appelle le travail so m'appelle le jalè ou quoi le moselle le mosave ìtumọ̀ rẹ̀ náà ni pé ẹ bá rí ká Jímọ̀ a ti kú àti láàwẹ̀ ẹ̀mí ọ̀rẹ́ yín oṣù a kí yín ẹ̀yin ti United States of America we are using this medium to appreciate you and to say hello to you and I am greeting you with the most beautiful greetings of all that one can use to greet another that assalamu alaikum wa rahmatullahi wa barakatuh àwọn àfà nígbà tá a gba kí ó ń gbà kó tó di pé mi sánlé kí ó wọ́n ní kíkí táwọn kíra wa níjọ́ gbéǹde àlòkè àmọ́ náà nù pé ìkẹ́ ọlọ́run o ọlọ́run rẹ o àti orí àjẹǹjẹ́ tán rẹ̀ kó mọ̀ bá ẹ̀yin àti ẹ̀ ń gbọ́ ìkànnì Ajisebi Ọ̀yọ́ rédíò lọ́wọ́lọ́wọ́ àtẹ̀yin tẹ̀tún padà máa wo fídíò yìí létà nígbà tá a bá padà upload rẹ̀ èmi ọmọ kéoyin àfa àgbà ṣéèkì kí ni oyè wo ló tún wà tó tún ju ṣéèkì lọ ṣé mo kà á dámọ̀ ni àbíwọ̀ ni mo fẹ́ fúnra mi lóye tó tóbi jù ni o. ẹ mọ̀ ló ṣéèkì náà. ṣéèkì ti tó àbí n sọ pé mi ni àmì sọ̀tánì ni sọ̀tánì ẹ máa ń gbé òkè. jẹ́jú bẹ́ẹ̀ lọ aláwọ̀ wá mi. aláwọ̀ ni màá tọ́pa àwa ní gbogbo wọn ọ̀rọ̀ máa wà pẹ̀lú wọn. gẹ́gẹ́ bí àkòrí tí ẹ fi bá wa sọ̀rọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan ibẹ̀ náà ni ti máa ti ìbéèrè tí ìtakùrọ̀sọ ìmọ̀ wáyé ẹni ǹjẹ́ à ń kíyèsí ẹ̀ ń bi wá léèrè gbogbo wa pé ǹjẹ́ à ń kíyèsí ṣé torí ńgbà tẹ́ ń sọ̀rọ̀ lọ́lẹ́ẹ̀kan tẹ́ ń ṣe wáàsí lọ́lẹ́ẹ̀kan ẹ sọ pé nínú àwẹ̀ yìí ẹlòmíì nǹkan ń gba àwẹ̀ lásán ni kò kíyèsí àwẹ̀ tí ń gbà pé ẹlòmíì yóò kàn kírun náà ni yóò lárímọ́lẹ̀ náà ni kò kíyèsí ìrun tí ń kí tí èèyàn bá wá ń kíyèsí àwẹ̀ tí ń gbà tí ń kíyèsí ìrun tí ń kí àwọn nǹkan wo ni ó yẹ ká máa bá lọ́dọ̀ ẹni tí ń kíyèsí tí ń yára rẹ̀ wò àwọn nǹkan wo láti mọ̀ pé irú ẹni báyìí irúfẹ́ ẹni báyìí ń yára rẹ̀ wò ó ń kíyèsí. a ní pé ẹlòmíì kírun kò kíyèsí bẹ́ẹ̀ lẹlòmíì sì ń ṣe sàárà tí ò kíyèsí ẹni tí bá ń kírun ó gbọ́dọ̀ lákìyèsí ìrun tí ń kí ni pé ṣé mò ń kírun ìrun tí mò ń kí àkíyèsí tó gbọ́dọ̀ níbẹ̀ ni pé ìwà àbàjẹ́ tí ń bẹ lọ́wọ́ mi òun ni ìrun ìgbà kalẹ̀. téèyàn bá ń kíyèsí ìrun ó gba ìwà àbàjẹ́ lọ́wọ́ ẹni tí ń kí. mọ náà ó gbọ́dọ̀ gba ìwà àbàjẹ́ kò lọ́wọ́ rẹ̀ torí pé Ọlọ́run ní àkíyèsí tó gbọ́dọ̀ níbẹ̀ ni pé ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé inna solata tẹ́níà anil fàṣà ìwàl munkar ìrun gbọ́dọ̀ kọ̀ bàjẹ́ fọ́mọnìyàn ìtọ́kàn kọ́ ọ gbọ́dọ̀ kọ́ fún tí ó bá ti wá lákèsí rẹ̀ pé ṣérun tí mò ń kí yìí ǹjẹ́ bàjẹ́ tí mò ń ṣe ṣé ọgbà lọ́mi àbí ọgbà kọ̀ lákèsí nù. kọ̀ lákèsí nù. àmọ́ tí bá ń kíyèsí yóò mọ lè fìwà bàjẹ́ ńlẹ̀ díẹ̀díẹ̀
kì í ṣe pé lẹ́ẹ̀kan náà ìtọ́kàn kọ́ yóò mọ̀ lákìyèsí pé n tí mò ń sì ń ṣe yìí o tí mò ń ṣe fẹ́ lómi yìí o èmi náà jẹ́ gbà o èmi náà jẹ́ gbarú ẹ̀ èmi náà jẹ́ gbarú ẹ̀ wọ́n bá bí sí ìwọ ọ̀bá gbarú ẹ̀. so ń lákìyèsí rẹ̀ nù àmẹ́ tí ọba ti lákìyèsí ìkàn jẹun rí mọ́lẹ̀ lásán ń dìde ni ló fi yẹ ká mọ̀ kíyèsí. gẹ́gẹ́ bí n sẹ́ ń sọ ni pé ká mọ̀ yẹra ara wa wò. ká mọ̀ yẹra ara wò. káwa gan náà mọ̀ evaluate ara wa. bó ni mo ṣe rí ká mọ̀ gbéra wa sórí òṣùwọ̀n. pé dájú ara rẹ. ìwọ náà dájú ara rẹ kẹ́wọ̀n èèyàn tiẹ̀ tó mọ̀ jọ́ọ̀jì rẹ. so ni so ń kíyèsí. ǹjẹ́ ẹni tó jẹ́ mùsùlùmí ká gbé gbogbo à ń gbààwẹ̀ à ń kírun à ń yọ sàká tó jẹ́ àwọn òpó ẹ̀sìn àkọ́kọ́ mẹ́ẹ̀ náà ni kéèyàn gbọ́ ọlọ́run gbọ́ pé ọ̀kan lọ́lọ́run o àtànábì ẹ̀ kó sì tún gba ànábì náà gbọ́ pé àwọn òjíṣẹ́ ọlọ́run yìí o látòrí muhammadu ni o ànábì jésù ànábì isa ni o ànábì dáúdù ànábì sulaimanu lútù gbogbo wọn báwọn tó fi dé orí haruna àti ayuba gbogbo wọn pátápátá àti ádámà ànábì ọlọ́run ni kéèyàn gbà pé ọlọ́run ló rán wọn ní òjíṣẹ́ ibi tí mo wá ń lọ rèé mo fẹ́ input yín lórí ọ̀rọ̀ yìí níta ń pe islam nígbà táwa fi kí ni káìdátù tá a kọ́kọ́ kà lẹ́yìn ìgbà tá a ka kùránì tán yìí náà ó ní nǹkan kan tá a máa ń pe o kì í ṣe dùrúsùlẹ̀ àwàlíyà kọ́ kì í tún ṣe muslim sọ̀gírà kékeré báyìí níbẹ̀ ni a ti ń sọ nípa àwọn ẹ̀sìn àlá wọ́n ní mọ́hún al-islam pé kí ni à ń pè ní ẹ̀sìn àlàáfíà al-islam wà lè kọ̀wá ìdún sẹ̀rí àtún nǹkan kan bá ń pé ẹ̀sìn àlàáfíà tá à ń sọ yìí o náà ni ẹ̀sìn tó jẹ́ pé ó tún ní òfin ó ní àwọn ìlànà àtẹ̀lé kéde pé èèyàn kan á máa mú ìròrí rẹ̀ wá ó ní protocol ó ní ìlànà àtẹ̀lé ibi tí mo wá ń lọ ni alákọ̀ọ́kọ́ tó wá ń bẹ̀ ni pé al-islam ìtumọ̀ rẹ̀ ni pé àlàáfíà àwọn kan wá ń bẹ tá à ń pera wa ní ẹlẹ́sìn àlàáfíà ẹ̀sìn ìsìláàmù ẹ̀sìn tó lọ straight forward ni o tí ò ní kọ́nu kọ́ ọ̀nù gbogbo ìdájọ́ lóríṣiríṣi lọ́wọ́ à ń bẹ̀ bá a ṣe lè bá àwọn ará àdúgbò wa ṣàṣepọ̀ bá a ṣe lè ṣe pẹ̀lẹ́ ní tí ì ṣe mùsùlùmí gbogbo ẹ̀ ní ẹ̀sìn yìí kọ́ wa kò yí síbi kankan tó ti sọ pé ká máa fi ara ní ẹni tí ò bá fara ní wa. ẹni tí bá fara ní ọ gan bẹ́tà ìwọ tún lè kó òfin. tó tún yọ̀ǹda fún pé láàyè ibi tí mo wá ń lọ ni pé ẹ̀sìn àlàáfíà púpọ̀ nínú àwa tá a wá ń ṣe ẹ̀sìn yìí lénìí àwa gangan ni àyè gba àlàáfíà láàyè tí wọ́n ń kíyèsí tí wọ́n ń yẹra wọn wò tí wọ́n ń kíyèsí ṣé ń tọ́lọ̀ ń pa wá láṣẹ ṣé ni wọ́n ń ṣe o yín wàá mú lọ síbi example nǹkan tó ẹ̀sẹ̀ ṣẹlẹ̀ tí mò ń tẹnu mọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta ṣùgbọ́n ẹ kọ́kọ́ bá mi yànnà náà rìn náà ṣé wọ́n ń kíyèsí. ẹni tó bá jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ lákíyèsí àkíyèsí kí ló gbọ́dọ̀ ní ni wípé ànábì tó mẹ́sìn wa. sallallahu alayhi wa sallam. tá a bá ní al-islamu wọ́n mú látara sàlámù. sàlámù àlàáfíà. àlàáfíà. àwọn kírísítẹ́nì ó ní sálọ́ọ̀mù. sálọ́ọ̀mù. téèyàn bá wá jẹ́ mùsùlùmí tí ó bá ti lákíyèsí wípé ẹ̀sìn tí mò ń sìn yóò ẹ̀sìn àlàáfíà ni o. kéèyàn máa gbà àlàáfíà láàyè o. wọ́n máa gbà àlàáfíà láàyè tí bá tọ́ ẹ pé wàhálà lòun mú ní. kejì pọ́tébù ni o wàhálà. tó bá jẹ́ pé wàhálà lòun mú kò lákíyèsí ẹ̀sìn tí ń sìn báwọn. ó sì yẹ kó lákíyèsí pé ẹ̀sìn tí mò ń sìn yóò ẹ̀sìn àlàáfíà ni ó sì gbà àlàáfíà láàyè. ṣé ẹ mọ̀ nínú kùránì tẹ́ ẹ fi kọ́ wa àwọn ọmọ gé oyin ìbẹ̀lẹ̀ ti ń sọ pé ní ọlọ́run ti sọ pé tẹ́ ẹ ti ń tu fún wa wípé kí a kọ́kọ́ wá òun o ká lọ mọ òun dáadáa ká tó máa sin òun pé ẹni tí ò bá àbí nínú tí àkànní báyà dì sí ni ẹ rọra. fáàrì fún ní kọ́bùlà fáńtà àbùdó ni fàyínlám tàrí fún ní fàkẹ́fàtà àbùdó ni. ẹ kọ́kọ́ lọ mọ̀ mí ná kẹ́ ẹ tó sìn mí. torí tó o bá mọ̀ mí. bó o ló ṣe lè ronú nípa àwọn ọ̀rọ̀ tí mo torí onílàákàyè ni Ọlọ́run sọ Al-Qur'ani kalẹ̀ fún ẹni tó lè ronú ni. tó o bá mọ̀ mí èèyàn sì gbọ́dọ̀ mọ̀ Ọlọ́run wípé ẹ̀sìn tó fún wa ẹ̀sìn àlàáfíà ni àfàìwá lákèsí rẹ̀ òun náà gbọ́dọ̀ mọ̀ pé ọ̀dà ìkó òun ò sí lójú ọ̀nà kì í ṣe tí ó ṣe Islam nìkan ni ò sí lójú ọ̀nà àìmọye tí ń ṣe Islam tó sọ pé ó gbó kọ́hárí gan tó yẹ pé kò sí lójú ọ̀nà òkú náà ní rìn ó yẹ kó lákèsí bẹ́ẹ̀. ó yẹ kán lákèsí bẹ́ẹ̀ ibi tí mo wá ń lọ rèé ní orílẹ̀-èdè Nàìjíríà yìí tá a jọ wà yìí tí wọ́n bá fẹ́ tí wọ́n bá fẹ́ fún wa ní tí wọ́n bá fẹ́ group wa tí wọ́n bá fẹ́ ṣe clarification
pé wọ́n fẹ́ pín wọn sí ìsọ̀rí níbi ọ̀nà ẹ̀sìn níbí a lè sọ pé Muslim country ní Nàìjíríà a lè sọ pé Christian country ní a lè sọ pé oníbílẹ̀ ní secular state ìní wọ́n ń pe orílẹ̀-èdè Nàìjíríà yìí ibi tí mo wá ń lọ rèé secular state tó yẹ pé irú wa ògiri wa ibi tí wọ́n ti fi àyè gba ẹlẹ́sìn kìrìsìtẹ́nì náà ni wọ́n fi gba ti mùsùlùmí wọ́n fi gba ẹlẹ́sìn kan àbílẹ̀ tó jẹ́ tàbálá kódà wọ́n tún fi gbẹni tí ò tiẹ̀ dọ́lọ́n mọ̀ tó ní òsọ́lọ́n gan ààyè wà fún níbi tá bá ti pè ní secular state wọ́n gbọ́dọ̀ prosecute ẹ̀ torí pé ó lóun ò sin lọ́n àbí ó lóun ò ṣe mùsùlùmí ó lóun ò ṣe kìrìsìtẹ́nì àbí ó lóun ò ṣe babaláwo. níbi tí mo wá ń lọ ni pé ẹ̀jẹ̀ nǹkan kọ́ mu báyìí níbi ọdún kan lẹ́yìn ọdún tó lọ lọ́hùn ní ìròyìn kan ló wá báyà bí ó ti ṣẹlẹ̀ báyà bí ọdún tó pọ̀ sẹ́yìn bọ̀ wọ́n wá lọ sí kóòtù wọ́n wá wí níbẹ̀ pé kí àwọn olóró tó máa ń sọ̀rọ̀ gbogbo alámọ̀ pé ilẹ̀ Yorùbá níbí káwọn ẹ̀sìn méjèèjì tó dé ní táwọn kan ń ṣe iná ni eléyìí bó tiẹ̀ jẹ́ pé àwọn nǹkan kan ń bẹ tó ní ìdí restructuring kí wọ́n tún ṣe àgbéyẹ̀wò rẹ̀ bí wọ́n ṣe implement ẹ̀ bí wọ́n ṣe ń ṣe nínú àwọn ẹ̀sìn yìí tí òfin ní jí pé yóò máa pa ìkan lára. ṣùgbọ́n tá a bá wá fẹ́ máa sọ pé à ń pa èèyàn lára ibi tí mo kọ́kọ́ ń lọ ni pé wọ́n ń ṣe orò nísẹ̀yìn tẹ́ mọ̀ pé tá a máa ń kí ìsẹ́yìn ó ní ìsẹ́yìn orò ọmọ ẹbẹ dímọ̀kọ ìsẹ́yìn orò ọmọ ẹbẹ dímọ̀kọ tó bá yẹ pé ẹ̀ bá fẹ́ dáhùn rẹ̀ ẹ lè jẹ́ kí n mọ níbi tí mò ń lọ yìí torí èmi ẹgbẹ́ mi èyí sàáfà ọmọ kéwìlẹ̀ mi àwa sì ya tọ́ọ̀gì a sì tún jẹ́ common sense senior advocate of Nigeria CSSAN sáànù ni mí o láàyè ara mi ì tiẹ̀ lọ sùkúù lọ́ọ̀yà èyí tí wọ́n ń lọ ni kìí ṣe mùsùlùmí nìkan ló wà kìrìsìtẹ́nì náà ń bẹ bọ̀tọ́ bá ti di pé báyà àwọn olóró ń sọ̀rọ̀ àwọn eléégún ń ṣe eégún ẹ bá mi gbé orin sókè náà. èèyàn tó bí lọ́la ní ìsàlẹ̀ Ọ̀yọ́ wa. ọlọ́run ní lágbára bọ́lá ń ṣe lágbára ó fáwọn ọkọ̀ lágbára nínú àwọn alágbára láti kó mọ́ mi ní. ẹ má bá wí ẹ má bá jà o. ẹ̀jẹ̀ mi ni ẹ má bá jà o. ẹ má bá wí ẹ má bá jà o. Fatima tami o. Adébọ́lá. tọ́ gẹ́gẹ́ bí a ṣe ń bá a bọ̀ torí ẹni tó bá bá a lọ náà ló bá kú ó náà ni níta ń sọ náà ni wípé ní àwọn àákò tí wọ́n bá ń sọ pé bóyá làásìgbò wáyé o láàrin bóyá àwọn tó ń ṣe ẹ̀sìn ìbílẹ̀ o àbí ẹlẹ́sìn mi o ó ṣe máa ń jẹ́ pé àwa mùsùlùmí ni wọ́n máa ń bá níbẹ̀ níbi ìjàngbọ̀n yìí ẹ má gbàgbé ibi tá a ti bẹ̀rẹ̀ pé ẹ̀sìn àlàáfíà ẹni tí ò bá ti ní ọ́lá tí ò ti pọ́ ọ́lá tí ò ti ṣe nǹkan tó ní ọ́lá kí ló dé tó fi jẹ́ pé àwa náà máa ń bá ń bi làásìgbò wàhálà ní gbogbo ìgbà àwa ni lánàá àwa náà tó nílé níbi ẹ̀kún àpọ̀kọjẹ irú rẹ̀ bó jẹ́ yẹ kékeré tí ìlé ní bíbá débi pé bóyá wọ́n ń lu èèyàn pa àbí wọ́n ń ṣe nǹkan kan irú rẹ̀ náà ló ṣẹlẹ̀ ní ọdún tó lọ ní Sokoto ọmọbìnrin kan tán pè ní Rebecca nínú WhatsApp group ní ọ̀rọ̀ ti ṣe bí ọ̀rọ̀ Christian lòun àwọn ní group assignment WhatsApp group fún ti school àwọn kan máa forward nǹkan ẹ̀sìn sínú group tá a sọ pé school platform kì í ṣe mùsùlùmí nìkan ló wà ń bẹ̀ ẹnìkan wà máa forward nǹkan bí mo ṣe gbọ́ ọ̀rọ̀ yẹn yé nígbà yẹn ni pé bí kan forward nǹkan pé wọ́n tó ti forward ẹ̀ níbi kan tá a wà Muslim platform ní tá a fà kan dálẹ̀ kódà bí àfà náà lọ forward ẹ̀ ìwọ́tọ̀ bá forward ẹ̀ ẹni wá ń fi síbi ìparí ọ̀rọ̀ tó sọ wọ́n ló ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ gidi o nígbà wá bá a dé ọwọ́ ẹ̀yìn ni wọ́n á kí èpè mọ́lẹ̀ pé ìwọ́tọ̀ bá ti fi sọwọ́ sí bí èèyàn mọ́kànlá yóò ra gbá fún ọ yóò ra àwo fún ọ. so bí irú nǹkan bá ní wọ́n pe ọ̀rọ̀ tí wọ́n forward sínú gúrùpù yẹn kọ́ ọmọ ohun tó wòye ṣe Muslim ń tiẹ̀ Deborah àgbà kó tó sọ pé kó sá sọ̀rọ̀ kan ṣùgbọ́n ọ̀rọ̀ tó sọ tá a bá fẹ́ tu wò
ẹni tó fọwọ́ọ̀dù kínní ni kódà no matter nǹkan tó sọ kó jẹ́ kó bú ànábì ni ẹni tó fọwọ́ọ̀dù irú ọ̀rọ̀ òun gangan ló yẹ kí wọ́n mú kán dá sẹ̀ríà fún torí ibẹ̀ yẹn èyí ṣe platform fún ẹ̀sìn èyí tó jẹ́ fẹ́sìn gan ẹ gbọ́dọ̀ fọwọ́ọ̀dù nǹkan tí wọ́n máa sọ pé tí wọ́n máa compel yín tí wọ́n máa ṣépè ìwọ tó bá ti fi sọwọ́ sẹ́yìn ogún tó bá fi sọwọ́ sẹ́yìn ọgbọ̀n nǹkan báyìí ni ó rí fún ẹ ibi tí mo wá ń lọ ni tẹ̀ pé nílẹ̀ haúsá ọmọ yẹn wọ́n mọ̀ lùpà wọ́n sọ̀kò pa ni o wọ́n tún dáná sun nígbà tí ò bá tí ìwà mọ̀ sí à ń dáṣẹ̀ rí àfúnrú àwọn tó ń fa ìjàngbọ̀n báyìí kan jẹ́ wọ́n mọ̀ pé àyè ṣe ìlú muslim o gbogbo ẹ̀sìn àtẹni ló wà ń bí ẹjá wa padà sí tílé tọ̀dọ̀ wa mo kàn lọ lé foundation yẹn ká lè understand the angle tí mo ti ń bọ̀ ni nísẹ́yìn wọ́n ṣe fàjàngbọ̀n nu níjọ́ tí wọ́n mọ̀ pé olóró ń ṣe orò ìjọ làwọn kan rántí pé àwọn fẹ́ ṣe wáàsí ibi wọ́n mọ̀ pé wọ́n gbà kọjá ibẹ̀ ni wọ́n lọ gbé ìgbà wáàsí sí wọ́n sì mọ̀ pé nínú kinní ni pé kóbìnrin ọmọ fi ojú korò wọ́n wà káwọn ẹlẹ́yà lọ bẹ̀ bàbá kan náà máa ń ṣe lọ́yọ̀ọ́ aláàfin wa ń bí ngbà kan bàbá àti padà jẹ́ ó ti padà jọ́ lọ́n ń pè nísìn ó ti mọ̀ pé wọ́n lọ́nú ààfin wọ́n sì gba ọ̀nà ọjà kọjá jàbàtà ni wọ́n ti ń bọ̀ mọ́sálásí rẹ̀ ń bẹ lọ́nà Faraday lọ́nà kìíní bẹ́ẹ̀ orò yìí débẹ̀ o yóò wá gbé wáàsí rẹ̀ wá báyá bí ọjà àṣẹkẹ̀ àbọ̀jà àkẹsán tó ti mọ̀ páwọn olóró ó gbà kọjá bí kéèyàn dìde mọ̀ fẹ́ràn ó ṣe jẹ́ pé ọ̀dọ̀ wa àwa mùsùlùmí torí mùsùlùmí lèmi náà èmi ò sì ní ọ̀rọ̀ yìí ṣe sọ ká mọ́ sọ ìní ròdòdó ńlẹ̀ kémi ọmọ sọ ń tèmi ó ṣe jẹ́ pàwa ni wàhálà wa pọ̀ àwọn kírísítẹ̀nì ń gbọ́ rí pé wọ́n bá àwọn olóró àbáwọn eléégún wọ làkàdí àbáwọn bá mùsùlùmí gan náà wọ̀ yájà ara arú rẹ̀ náà ni òjò wọn lè trust muslim ticket nígbà yẹn pé wọ́n mọ̀ pé àwọn kan bẹ wàhálà wọn pọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ètò òṣèlú tó lọ yìí ẹ̀yẹ́ bá ń gbé láti ibi ẹ̀sìn àlàáfíà pẹ̀lú àwọn tí wọ́n yìí gbà àlàáfíà láàyè nínú àwọn tá a jọ ń practice ẹ̀sìn àlàáfíà. ṣe rí gbogbo nǹkan l'Ànábì ti yanjú. sallallahu alayhi wa sallam. àmọ́ gẹ́gẹ́ bá a ti sọ pé ẹ̀sìn tí ó ń kálukú ń sìn kọ́ lákèésí rẹ̀. ṣe rí etí ọ̀pọ̀lọpọ̀ ká sọ pé 50% muslim tí wọ́n láàkì nípa ẹ̀sìn tí wọ́n ń sìn ni pé wọn ò ní mọ̀ nípa rẹ̀. wọn ò ní mọ̀ gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan tí mo fi rán létí àdéhùn. wọn ò ní mọ̀ nípa rẹ̀. kọ́lọ̀ gan kọ́kọ́ ní akọ́kọ́ mọ òun gan ká tó mọ̀ sìn ìwọ tó bá mọ̀ mí bò ló ti fẹ́ mọ̀ sìn mí. so ẹ̀sìn tó fẹ́ sìn ó kọ́kọ́ gbọ́dọ̀ mọ̀ níbi tó já sí pé àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí. àwùjọ tá a jọ wà. àwọn míì lọ tán lọ study islamic látàrí pé wọ́n fẹ́ máṣírí tí ń bẹ nídìí ẹ̀sìn yìí wọ́n lọ study rẹ̀ wọ́n ń ṣe muslim o bọ̀ wọ́n fẹ́ máṣírí wo ni ló pamọ́ sára. ẹ má bínú mo fẹ́ kí ọ̀rọ̀ tẹ́ ń sọ lẹ́yìn òyìnbó kan ń bẹ tó ń sọ̀rọ̀ tó ó ti gba muslim ó ti gba ìsìn àlàáfíà ni ó ti gba islam nísìn ṣùgbọ́n látàrí pé propaganda yìí pọ̀ amẹ́ríkà ni o ibẹ̀ náà ni àwọn terrorist ní gbogbo àwọn mùsùlùmí àwọn 9/11 nkankan ní ojú ní mídíà gbogbo mídíà ìlú òyìnbó yẹn wọn kì í project islam in a good manner in a good way bí kan ṣe fíìmù terrorist ẹni kìnnì kan fẹ́ ju bọ́ǹbù lẹ̀ ní gbogbo àwọn àti fíìmù tán ń ṣe tásàbí ẹni yìí wá rò fún ara rẹ̀ pé òun tiẹ̀ fẹ́ nímọ̀ nípa ẹ̀sìn òun gan ó wá gbé kùránì fún ara rẹ̀ English translation 1 ó wá bẹ̀rẹ̀ sí ní kà láti ibi tó ti bẹ̀rẹ̀ ó wá ń rí i pé gbogbo ẹ̀ ló ń jọra wọn kò wá rí ibì kankan tí tọ́lọ̀ ti ń pa àwọn èèyàn láṣẹ pé ẹ lọ́ mọ́ bẹ́yàn lórí dànù ni o ẹ lọ́ mọ́ pààyàn ni o béèyàn bá blackmail tó bá sọ̀rọ̀ tó bá ṣe ìtàn máa ń sọ ìtọ́ bá sọ̀rọ̀ tí ò dá nípa ànábì wọ́n ní bí wọ́n ṣe máa ń pè yẹn léyìnbó ó sì sá mi pé ẹni tó bá sá sọ̀rọ̀ ànábì láì dá pé ẹ mú ẹ bẹ́ẹ̀ lórí ni ẹ pa ni ẹ sọ kò pa ni o ẹ dáná sun ni o ó wá ní òun wá rò pé kò sí nǹkan kan tó jọba yìí ń bẹ̀ pé bóun sì ń ṣe ń kà ní gbogbo àwọn tó ń kà ń bẹ̀ sì ń bá làákà yẹn mú ibẹ̀ ló gbà di ó wá lòun kọ́kọ́ lọ pé kódà ó lòun wá lọ òun lọ ok ẹni tí mò ń sọ yìí
bí kí ló kọ rẹ̀ gan ni nínú ìjọ àgùdà bí àwọn bíṣọ̀pù àbí kí ló ń pè yẹn ni àbí pope. kìí ṣe pope ni ọ̀gá pátápátá yẹn àwọn náà ní àwọn categories so ó wá ní òun tún lọ study ó wá kúrò níbẹ̀ ó wá lóun lọ sí Egypt ibẹ̀ náà ó ní ìjọ tó tún wá mú òun gangan tó ń close ni pé òun wá rí ọmọ kan lára àwọn ọmọ Arabu yẹn ó wá kí òun pé asalaamu alaykum pé àlàáfíà Ọlọ́run kọ́ mọ́ bá ọ ó ní ọmọ kékeré ni o ṣùgbọ́n bó ṣe sọ òun rí nínú ara rẹ̀ pé ó mì ní kíkí yẹn ó wà lọ ó dọ́kan rẹ̀ pé kálàáfíà Ọlọ́run kọ́ mọ́ bá ọ ó ló wá mú òun kíní yẹn ó jà lára ìgbà yẹn ló wá bẹ̀rẹ̀ research yìí tó fà tó fi lọ gbé research tó fi lọ ń ka Quran yẹn ibẹ̀ ó wá lòun lọ òun wá lọ ń wò wọ́n nínú mọ́sálásí òun jókòó lẹ́yìn òun wá ń wò wọ́n bá ṣe ń kírun pé wọ́n wá forí kalẹ̀ ẹnu rẹ̀ ló ti dùn kí n má mọkàn bẹ́ẹ̀ fi lọ síbi ọ̀rọ̀ tẹ́ ń sọ lẹ́ẹ̀kan bọ̀ pé ẹni tí ò mọ ẹ̀sìn tí ń sìn. ó lágbára láti understand but moment tí mùsùlùmí ẹni tó bá jẹ́ mùsùlùmí tó fẹ́ practice Islam tó bá fi lè fi àyè lẹ̀ pé òun fẹ́ lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn tóun fẹ́ sìn kò ní sí wàhálà. ẹ mọ̀ yí pé ọ̀rọ̀ Islam ó dà gẹ́gẹ́ bí àwọn tí wọ́n lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ ọ̀gá ni pé wọ́n lọ dìídì kọ́ṣẹ́ gbà ọ̀yà mọ́mọ́ yìí lọ ibi iṣẹ́ wẹ́dà o ẹ jẹ́ kó lọ kọ́ṣẹ́ o wọ́n á mọ̀ pé àwọn kan lẹ́mìí ọ̀gá ó lè lo ọdún mẹ́wàá bóyá ti primary 5 ló ti wà. tọ́gá ò ní fi ilẹ̀ bọ̀rọ̀. ẹ wá fi wé ẹni tó lọ technical school nìkan tó lọ kọ́ṣẹ́ sẹ́yìn gbóhùn ó gbọ́ṣẹ́ yíjọ ẹni tó lọ fìwé kọ́ṣẹ́ lọ yín parọ́ àbí ṣé yín wà lọ́nà ni ọ̀gá. mo ń gbádùn yín àgbọ́yé ẹ máa ń bá analogy yín yẹn bọ̀. òun wà yóò ní àwọn ọmọ kan tó pẹ́ tó fìwé ké kò lè ní dó wọn náà ń ṣe theory ní school náà. ṣùgbọ́n ẹni tó ṣe practical tó yẹ pé practical ni. practical lòun fi gbogbo ọjọ́ ayé rẹ̀ ṣe. láti kékeré ló sì ti bẹ̀rẹ̀ practical kéde pé bóyá ó kàn rí mọ́ so ní ṣókí ni wípé sẹ́rẹ̀ tí ò bá ti lẹ́kọ̀ọ́ ń pa ẹ̀sìn wà ló mọ̀ ṣẹlẹ̀. tí mùsùlùmí tá a bá fẹ́ ní ìsinmi ní orílẹ̀-èdè tá a wà yìí pàápàá jùlọ ní Nàìjíríà yìí ẹ jẹ́ kí gbogbo mùsùlùmí ó lọ fààyè lè kọ́ nípa ẹ̀sìn tí wọ́n fẹ́ sìn pàápàá jùlọ àwa mùsùlùmí ẹlòmíì ò mọ̀ nǹkan kan nípa ẹ̀sìn. ṣé kí gbogbo wa padà kémi náà padà lé mo ti sáńlé kí o ti pẹ́ ṣé kémi náà padà lé kí o ní bá. ọ̀nà wa pọ̀ téèyàn fi lè kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn. láì lọ lé kí o. ọ̀nà pọ̀ àmọ́ àìlẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn wa yìí ìní kó bá ọ̀pọ̀lọpọ̀ ṣé àwọn pé kan tó ṣẹlẹ̀ just of recent nílé Ifẹ̀. ibẹ̀ ni mò ń padà bọ̀ mo kàn mú láti Ìṣẹ́yìn ní sẹ́yìn pé Ìṣẹ́yìn orò ńlọ́jẹ́ ń bẹ̀rẹ̀ láti. so kí a lọ ní ẹ̀kọ́ nípa ẹ̀sìn tá a bá ti lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn wàhálà ò mọ continue ni. tó lè kọ́kọ́ sọ̀fọ̀ ènìyàn pé kó ń kálukú lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn tó fẹ́ sìn. ẹ jẹ́ ká wá lọ síbi ti Ilé Ifẹ̀ yẹn náà Ilé Ifẹ̀ òun náà dàbí Ilé Ifẹ̀ àtọ̀yọ́ àti bí irú àwọn Ìṣẹ́yìn yẹn ẹ rí i pé Ìṣẹ́yìn bá a ṣe ń kì náà ni pé Ìṣẹ́yìn orò ọmọ ẹbẹ dímọ̀kọ́ ẹ rí i pé Àjẹbí láti ilẹ̀ ìtànṣe ni wọ́n máa ń ṣe orò níbẹ̀ mo ti gbé pàkó rí báyà bíi o tí mo lọ lídé lọ́dọ̀ ẹ̀gbọ́n mi kan tó ń gbé bẹ̀ tí mo lò báyà bíi 3 or 4 months níbẹ̀ orò bá mi níbẹ̀ wọn dá àwọn mọ́tò tó bá ń travel lọ wọn kì í bí mọ́tò tó bá ń lọ tí èyí pé bóyá ó dúró nínú ìlú kò sí kankan ẹ kàn mọ̀ pé ìlú dá ní táìmù tí wọ́n bá ń sọ̀rọ̀ ṣùgbọ́n ẹni tó bá wà nínú mọ́tò kọjú obìnrin bá wà ń bẹ̀ wọn ní kò sẹ́ni kankan tó ń trouble wọn ibi tí mo ń lọ ni pé bí Saudi ṣe jẹ́ origin ẹ̀sìn Islam láwọn ìlú kan náà ń bẹ nílẹ̀ Yorùbá ń bí tó jẹ́ origin àwọn àṣà àti ìṣe pẹ̀lú àwọn ẹ̀sìn kan irú Ọ̀ṣun Òṣogbo nísìn lọ́ṣun Òṣogbo àti mọ̀ ẹgbọ́ Ọ̀ṣun ìwọ ò lè sọ pé òun jẹ́ Muslim kó sọ pé òun jẹ́ Ọ̀ṣun ìwọ ìlú tó ń gbé Ọ̀jọ́sùn mọ́ kó wá sọ pé bẹ́tùlì kínní kan ló pe mọ́tò láti Èkó. a sì mọ̀ pé lọ́rin ní. you are going where you no know ni o they will take you to where you no know.
Ọ̀ṣun náà ló sọ Ọ̀ṣun sì rí àmọ́ tó bí Ọ̀ṣun àmọ́ bó ṣe dé kọ́ wá nítorí pé wọ́n jẹ́ mùsùlùmí ọgbẹ̀sìn débì kan ìwọ ká má máa pe Ọ̀ṣun mọ́ kọ́ má máa mo ti ṣe rí lórí ètò mi kan bí o ṣùgbọ́n mo fẹ́ fún yín láàyè láti sọ̀rọ̀ lórí rẹ̀ tí mo sọ pé ìwọ tí bọ́lọ́run ṣe dá wa nílẹ̀ yìí ní Nàìjíríà yìí tó dá mùsùlùmí tó dá kìrìsìtẹ́nì tó dá wa ẹlẹ́sìn kan àbílẹ̀ tó jẹ́ tàbáláyé tó kó wa papọ̀ níbí nínú ètò Ọlọ́run bó ṣe fẹ́ ni torí ń bẹ nínú àlùkùránì ìmọ̀ àyà yẹn ni pé tó bá ṣe kọ́ Ọlọ́run fẹ́ kí gbogbo wa jẹ́ lẹ́sìn kan ni ó rọrùn ó easy ṣùgbọ́n nígbà tó Ọlọ́run ò ti ṣe bẹ́ẹ̀ kò fẹ́ ni ìwọ tí ò bá wá tẹ́ lọ́rùn tó jẹ́ pé o ti gbàgbà ó dé ẹ̀sìn mo ní ó bá múra kó o gba Saudi lọ bóyá kírísítẹ́nì ò wá máa gbé Saudi àwọn kírísítẹ́nì ń gbé Saudi o tán lìvù ń bẹ̀ tí ò sì sí wàhálà ìwọ tí gẹ́ pé kírísítẹ́nì ni ọ́ tí ò bá tẹ́ Ọlọ́run bọ́lọ́run ṣe dá wa ń bí nígbà èyí program tí mo sọ ni tí mo tọ́ ni nígbà wọn pa Rebecca yẹn ni mo ṣe ètò yẹn ń bẹ lórí Facebook page wa tí mo ní irú ẹ̀sìn wo ló ń ṣe kí n tó padà ṣe irú ètò jọmọ́ ní orí rédíò náà mo ní gba ìwọ tí ẹ bá pé no Jerusalem ni Palestine tún yàtọ̀ sí Jerusalem wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn ni Muslim ní Palestinian Jerusalem funny enough ni pé ìjọba wọn ń bẹ̀rùn àwọn tó ń rúlu wọn jù níbẹ̀ àwọn kan púpọ̀ nínú wọn ètò ń ṣe Christian ní Jerusalem gan tá a máa ń sọ pé a bí Jésù sí Jerusalem bẹ́ẹ̀ tilẹ̀ ẹni tí ó jọba ayérayé àwa sì ti rí ìràwọ̀ rẹ̀ láwọ̀sán mọ́ àwa sì wà láti mú ẹ̀bùn wá fọ́ba tàbí fún wa kérésìmesì dé a bí olùgbàlà kan fún wa ní ìlú Bethlehem tí ń bẹ ní Jerusalem tó jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n ti bí Jésù gan. àwọn tó pọ̀ jù níbẹ̀ àwọn tí wọ́n jẹ́ Júù táwọn ò tún gbàgbọ́ nínú Christianity wọ́n ń bẹ ń bẹ. àwọn èèyàn Ànábì Musa nù. kí tó jẹ́ pé ẹ̀sìn Ànábì Musa làwọn ń tẹ̀lé àwọn Júù. níbẹ̀ náà mosque Muslim tún ń bẹ nínú Jerusalem yìí kan náà. ìwọ tó bá ní ara ní ọ̀rẹ́ bá mùsùlùmí gbé nígbà bá dé Jerusalem tó bá tún bá mọ́sálásí ń bẹ kò tún tán tó tún débẹ̀ tó tún rí àwọn tí wọn ò tiẹ̀ gbàgbọ́ nínú Jésù gan tó sì jẹ́ pé àwọn gan náà sì pọ̀ jù ní Jerusalem kò tún tán ìwọ tó wá ń gbé Nàìjíríà tó bá ní bọ́lọ̀ ń ṣe dá wa hàn àyín tó jẹ́ pé Ọ̀ṣun Òṣogbo Ọ̀ọ̀ni òrìṣà ẹgbẹ́ orúkọ Ọ̀ọ̀ni òrìṣà àwọn ni tó rìṣà dá tó jẹ́ pé ẹni tí ó bá jẹ́ ń bẹ̀ kírísítẹ́nì ni Ọ̀ọ̀ni Ọ̀jájá tó wà ń bẹ̀ yìí bàbá ń ṣe òòṣà tààrà sòṣe mo tún wo fídíò kan ní orí status bàbá òòṣà Ẹfúnládé láìpẹ́ láàárọ̀ yìí tí Ọ̀ọ̀ni ó gbé lẹ́kẹ̀ẹ́ ńkọ́rùn báyìí wọ́n wá ń ti kinní kan ní gbogbo ọdún ọjọ́ kan péré ni wọn àkéfì ń bòòṣà nílé Ifẹ̀ àmọ́ attribute yẹn mọ àwọn ìlú Yorùbá kan báwọn ìwọ tó o bá fẹ́ ṣe ẹ̀sìn mùsùlùmí tí o bá wò pé kò tẹ́ ọ lọ́rùn kí ni wàhálà torí Ọlọ́run. ṣé bí nígbà tí ayọ̀ gbà nábì nílùú Mọ́kà. ní Mọ́kà ó gba Mọ̀dínà lọ. Ọlọ́run ni ó kó ń lé fún wọn. ó gba Mọ̀dínà lọ. torí kí ni gbà láfíà láàyè. ká lè bá gbà láfíà láàyè ìlú Ọlọ́run fi ní ẹ̀sìn Ìsìlámù ẹ̀sìn àlàáfíà ni. ó sì fẹ́ ká mọ̀ fún àlàáfíà ká. ká mọ̀ fọ́n ká mọ̀ fọ́n sálámà ká mọ̀ fọ́n àlàáfíà ká. níjọ́ tánàbí dé sallallahu alaihi wasallam. tó dé Mọ̀dínà ọba àwọn Yẹhudi ń bẹ. àtàwọn Nàsárà ó sì pè àwọn tán jọ wá láti Mọ́kà táwọn jẹ́ mùsùlùmí pé ẹ bá wọn ṣe o ìsìláàmù ni a mọ̀ bá wọn ṣe ẹ bá wọn ṣe níbàṣe pé ẹjọ́ jẹ́ èèyàn ẹlẹ́ran ara bákan náà ẹ̀sìn ní ọ̀kan payín pọ̀ àmọ́ ẹjọ́ wọ́n jọ àwọn míì bẹ tán jọ dòwò pọ̀. níbi táwọn èèyàn ń bá rádaràdà lọ níbí wọ́n fẹ́ ká máa fura síra wa àwa tá a jọ jẹ́ ẹnu kìí tiẹ̀ ṣe tá a jọ jẹ́ mọ̀lẹ́bí torí nínú mọ̀lẹ́bí tèmi nínú fámìlì tèmi lọ́mọ bá mi ẹni tó fẹ́ kírísítẹ́nì tó jẹ́ pé ń bẹ nínú àwọn àbúrò mi tí ń lọ church tó jẹ́ pé ọkọ rẹ̀ kírísítẹ́nì ni àbúrò dádì mi ń bẹ tó jẹ́ pé kírísítẹ́nì ni gbogbo àwọn ọmọ wọn pátápátá kírísítẹ́nì ni wọ́n. ṣé wàá níjọ simon. mo sì tún lé àwọn ẹ̀gbọ́n bá mi wọ́n lórúkọ muslim o
ṣùgbọ́n tó jẹ́ pé àwọn jingiri nínú ìbílẹ̀ dáadáa àwọn bàbá tíá awótọ́nà àti ẹ̀ kánítà tiẹ̀ mọ́ tọ̀ ẹ̀ tún fún ajá sí awótọ́nà nísọ́ọ̀nì ìmútíá awótọ́nà nísọ́ọ̀nì ìmútíá nílé wa àwọn tó ń ṣe awo wà bàbá tíá awo gidi tó gbọ́ fá yanran àwọn mi máa ń wò pé bó mo ṣe mọ àwọn ẹsẹ̀ fá tí mo máa ń lò tí mo bá ti bọ́ lẹ́nu bá mi ni mo ti gbọ́ tá a bá lóko bá mi ọmọ ka àwọn ẹsẹ̀ fá ni ibẹ̀ ni mo ti píkẹ̀. kò sí ní kẹ́ mọ́sẹ̀sì tẹ́ fẹ́ sí. ọkàn ni àníyàn ni o. wọ́n wá gbé àníyàn jù wọ́n á gbé sí àárín mi wọ̀ bí ẹ̀wù. iná ní sọ ń kíyèsí. tàbí ní kí gbogbo wa ká máa kíyèsí ní tàbá gbà tí èyí ti máa gbà yín lákòókò púpọ̀ ṣé ẹ sì ní táìmù díẹ̀ sí ká máa bá ẹjọ́ ń bọ̀ torí ìwọ̀n ńlá ládéyínká ara. mo tún ní lẹ́kṣọ̀ ní 5. àyìn báyà ká ṣe níbi 15 kó bá di 4:15 ká gé ní pété kẹlẹ́ bá lè lọ́ máa prepare lẹ̀. ibi tí mo wá ń lọ ẹyẹ ń gbá padà sórí ti ìtọ́sẹ̀lẹ̀ nílé Ifẹ̀ ní yàjó láìpẹ́ ní kọ̀pẹ́kọ̀pẹ́ ní ọ̀sẹ̀ tó lọ kọ́ ni. ọ̀sẹ̀ tó lọ náà ni. ṣùgbọ́n wọ́n ní pé wọ́n retaliate àbí nǹkan ni ṣùgbọ́n mo mọ̀ nínú ọkàn mi I know in my mind pé àwọn tó jẹ́ àáfàá kan ń bẹ tó jẹ́ pé ó ń jàngbọ̀n ni àwọn náà máa ń fẹ́ràn. kó tó di pé àwọn èèyàn náà retaliate. kó tó di pé wọ́n retaliate padà mo mọ̀ pé àwọn tí wọ́n ń fẹ́ràn pọ̀ nínú àwọn èèyàn mo máa wá ara lé mi èé ṣe èbú mo mọ̀ wá ara lé mi wà láì kèé ṣe èbú mo mọ̀ táwọn èèyàn ó ṣe torí mo mọ̀ àwọn kan tá a jọ ń kírun níbí náà. ẹ mọ gbọ́ àwa kan ó fẹ́ kírun àwọn kan ó sì dúró ń ta wọ́n làwọn nígbà wà tá a bá kírun tán wọ́n ṣẹ̀ wọlé ajẹ́pá wà tá a kọ́kọ́ kírun ọ̀dà. lọ́dọ̀ tiwọn láwọn tá a jọ ń ṣe mùsùlùmí tá a jọ jẹ́ mùsùlùmí. wọ́n ó dúró ń ta òkè pé wọn ò ní dúró wọ́n ó dúró ń ta. tẹ́ẹ̀bì kírun tán tẹ́ẹ̀ bá sálámù àwọn náà wà tó sáàbù tán ṣe é gbọ́ nǹkan. ọlọ́run kan náà la sì jọ fẹ́ kírun fún. ẹ̀sìn Ìsìláàmù la sì jọ pé lájọ bá ń ṣe. ẹ sì ní kí ju rákàtà wà náà kí lọ. iye kan náà ni. wọ́n la wà yín wọn àdá bóun náà ti fẹ́ gbà láfíà láàyè àfi ká gbà láfíà láàyè. ṣé wọ́n wá ń kíyèsí. wọn ò kíyèsí náà ni bí wọ́n bá kíyèsí pé ẹ̀sìn tá à ná bí mú ẹ̀sìn àláfíà ni wọn ò ní mọ̀ ṣe bẹ́ẹ̀ àfi ká mọ̀ lákèésí gbogbo ẹ̀. tó bá tún dàsìkò December ń bọ̀ báyìí ìgbà ni kò sọ́dún kan kí wàá ṣe ọmọ wáyé lórí rẹ̀ ṣé ká jẹ kírísímàsì o ká má jẹ kírísímàsì o ká jẹ kírísímàsì o ká má jẹ kírísímàsì o kí ni wàhálà nítorí Ọlọ́run èwo ń wàhálà ń bẹ nínú Kùránì tọ́lọ̀ gangan ti sọ pé àwọn táwa fún ní tíà gbogbo àwọn táwa fún ní tíà ṣe oúnjẹ wọn lẹ́tọ̀ọ́ fún yín láti jẹ a sì ṣe tiyín náà lẹ́tọ̀ọ́ fún wọn kódà ní tó ń bẹ́ẹ̀ gan pé tẹ́ ẹ bá rọ́mọ wọn tó wù yín ẹ lè fẹ́ nínú Kùránì yẹn ní ṣé Súrátù Máídà kọ́ ni àbí ìgbà làwọn àwọn kódà níjọ́ tá báyà bí ọdún mélòó kan sẹ́yìn tọrọ ń dé nínú mọ́ọ̀sì tá a wà iná lọ tọ ẹ̀yin tíá títí dìgbà míì àbí ilẹ̀ sínú ìbànújẹ́